wa nílé lóko lájò pé a káàbọ̀ sóṣù tuntun. Welcome to a new month. Oṣù March tó jẹ́ oṣù kẹta, àkẹ́sọ̀ kẹta nínú ọdún 2026. Lágbára Ọlọ́run, ẹ̀mí wa tó rí bẹ̀rẹ̀ náà ló máa rí òpin ẹ̀. Àní ṣìṣe, bẹ́ẹ̀ là ní ṣìmú. Àwa ní bá ọjọ́ ọlọ́jọ́ lọ, àní bá láráyé fọwọ́ tì. Gbogbo nǹkan tá a bá ṣe lù, bẹ́ẹ̀ ló máa dún fún wa. A máa júnà, a máa júṣe. Gbogbo oore òkèèrè á tó wa lọ́wọ́, eléyìí tó wà nítòsí wa á tó wa lọ́wọ́. Gbogbo nǹkan tá a fẹ́ sí ti dáadáa, bẹ́ẹ̀ ló máa rí o, kò ní sí kò ní yẹ̀. Àní ṣìrìn, àní ṣìjẹ. Gbégbé kì í gbé sóko. Lágbára Ọlọ́run tó ní ilẹ̀. Àní gbé sí àní sájò àkọwálé o. Orílẹ̀-èdè tá a wà yẹn náà kẹ̀, ìwọ̀n yìí a bá wa fẹ̀ràn sí o. Ayé ò ní le mọ́ wa torí pé ilẹ̀ kan ń le kẹ́lẹ́dẹ̀ má rí tiẹ̀ rọ, àárí tiwa o. Ogun lọ́tùn, ogun lósì, Elédùmarè ò ní jẹ́ kó dọ̀dọ̀ wa o. Àwọn apá ibi táwọn ogun yìí Fúlàní náà dẹ̀ ti dé ilẹ̀ Yorùbá, Elédùmarè á bá wa pẹ̀tù síbẹ̀. Á jẹ́ kí ọwọ́ wa ká wọn, àṣẹ́gun àtàràrẹ́ òde. Ìgbà náà la ti gbọ́ pé Amẹ́ríkà àti Iran wọ́n kutú lọ́wọ́. Wọ́n ti pa èèyàn tó jẹ́ olórí orílẹ̀-èdè Iran. Àwọn àtàwọn Israel lọ ṣiṣẹ́ yẹn. Àwọn ò fogun àfọ̀tẹ̀ mọ́. Àwọn Fúlàní bandit tán dà wá láàmú. Elédùmarè kó bá wa paná wọn. Ká ṣẹ́gun wọn, ká ṣẹ́gun wọn. Torí wípé oṣù tuntun la bọ́ sí. Oṣù tá a bọ́ sí, Elédùmarè má jẹ́ ká gbọ́ ìró pé Fúlàní tún ti pààyàn o. Ká má bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Ire owó, ire ọmọ àìkú baálẹ̀ ọrọ̀ kó jẹ́ tiwa. Torí wọ́n ní bá bí ẹ fẹsẹ̀ wálẹ̀, ire ló ń wá. Prógámù tèmi a fi ṣàdúrà fẹ́yìn olólùfẹ́ wa ni. Lẹ́yìn láìkí iléeṣẹ́ Koiki Media. Ẹ má dẹ̀ gbàgbé láti lọ pẹ̀lú mẹ́mbà yẹn lórí YouTube wa Koiki Media. Ẹ dẹ̀ bá wa follow ẹ̀, ẹ ṣàtìlẹ́yìn fún wa. Ẹ̀yin náà lójú ayé náà, tọ́lọ́run bá ràn yín lọ́wọ́, ẹ lè ṣàtìlẹ́yìn fún wa pẹ̀lú cash àbí àwọn nǹkan èlò tẹ́rí pé ó jẹ́ bí media kìíní. A tún fẹ́ improve sí ní ọdún tá a wà yìí. K'Elédùmarè kó fún wa ṣe. Aboyún ilé kí wọ́n bí wẹ́rẹ́, kí àgàn kó tọwọ́ àlàbòsùn. Ká aboyún tó bí wẹ́rẹ́ o, ẹni bá ṣe ọ̀la o. Gbogbo ẹni tẹ́ ẹ fẹ́ wa, tó fẹ́ wà ò ní fọ́. Èyí tí ẹ fi ń gbọ́ wa kò ní dí o. Wọ́n ní àlàwọlẹ̀, àlàyọ ní tòṣùmàrè. Àfàìlà ọjọ́, gbogbo wa pátápátá a máa là, a máa lu. Àní bá láyé fọwọ́ tì o. A máa làlùyọ o. Orí burúkú fẹ̀mí kò ní jẹ́ tiwa o. Àní fọwọ́ gbòkú ọmọ sí o. Bóyé máa jẹ́ nìyẹn o. Prógámù èní, àdúrà la ní ká fi ṣe fẹ́yìn olólùfẹ́ wa. Tàbí kíra wa pé a káàbọ̀ sínú oṣù tuntun. À ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àtẹ̀yin alátìlẹ́yìn wa wípé Elédùmarè ò ní padà lẹ́yìn yín o. Ìjọ máa dé bájọ́ fún yín, ayọ̀ máa dé báyọ̀ fún yín. Bóyé máa jẹ́ nìyẹn lọ́dọ̀ Elédùmarè. Iléeṣẹ́ Koiki Media ibẹ̀ náà láti ń dábẹ́ dùbẹ̀ láti ń fọ̀bọ̀wé. Ẹ má ṣaláì ṣe àtìlẹ́yìn tó nípọn fún iléeṣẹ́ Koiki Media. A dúpẹ́ lọ́wọ́ yín.